Let's prepare our mind for it. 474. 474. Please one, put them inside that simulator. Have you told him how Live cartridges. 474. Only put them inside. Wait till you mean now. Ọ̀gá ó nílò ilé ìdọ́fẹ́ èyí tó fẹ́ fi fọ́ tó fẹ́ fi dàrú lọ́la ni ohun tó gbójúlé ló fẹ́ ṣe ní ọ̀la lélẹ̀. ó ń ṣe pátí òun ló ń jó lọ́wọ́ ẹgbẹ́ wọn sọ pé tíri lẹ́dà fẹ́ ṣeré bẹ̀. kíni yẹn wà wà fún ìjọba yẹn kíni wà máa. ẹsẹ̀ bá rí ìṣẹ̀bù tí máa ń lè gbé nínú kúlà láì fi gbé kúlà bọ̀ ó gbóná nínú kúlà yẹn. Ìdí kan sọ pé ní àgbà bí kò ní dúró wò fẹ́. ó fi sẹ́fọ́ lẹ̀ ó ń yọ. Kò ní dúró wò. Ilé ká yà lù yàn ká yà lù wọn yàn dáńtẹ́ ní ilẹ̀ tó ní ẹni tó dúró gbé. kò dúró kó jẹ kan ó dúró kó fi fóònù kalẹ̀. Kò lọ bí ló kó mú fóònù yẹn. Wọ́n tẹ̀ máa ń báyà ṣeré tẹ̀ máa ń báyà ṣeré nìyẹn. lọ́dẹ fún ìsìn kò mọ̀ pé omi tó wà lẹ́yìn gangan ni gọ́ọ̀nà yẹn.